ẹ̀yin ará ilé adúpẹ́ fún Ọlọ́run ọba tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àríwó àlá ọba mi gbangba fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ mo tún ti dé lónìí òní ọmọ yín ìyàwó yín Ọ̀yáàfin Ọmọbọ́láńlé àyàfà Mákindé mo ní Ọlọ́run ìyanu ẹ̀ mà ṣe o ọba tó ń jẹ́ Jáhófà ọba ìnáwó aláàmú oníṣẹ́bù ní ọba ìnákèjìà aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Yorùbá Haúsá Ìgbò àti gbogbo ẹni tó ń gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyálájì àti ìyálọ́jà adúpẹ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdè adúpẹ́ lọ́wọ́ àwọn pásítọ̀ àáfàá àti àwọn tó di ayé mú ẹ ṣeun gan ni ẹ bá darapọ̀ wọn wa lórí ètò lónìí ètò yín ètò wa ètò Oyinni ní òkè òkun àlejò wa lónìí náà ni ìyá wa òṣèré ni wọ́n o ìyá wa mi tiẹ̀ mú orúkọ wọn ṣáà ń pè wọ́n ní ìyá wa látara wọn náà ṣáà mírí mọ́ rírí ẹ káàsán ìyá wa ẹ kú àsìkò ẹ kú òtútù yìí kí ni orúkọ yín. Orúkọ mi ni Olúwajúwọn Quadri. Olúwajúwọn Quadri. Ṣé mùsùlùmí lẹ́yìn ni àbí kìrìsìtẹ́nì àbí àwọn bàbá yín ni mùsùlùmí? No, Christian ni mi, Christian lòun náà. Ó ti change sí Christian. Tọ́ àti ẹ̀kẹ́ àwọn àti kí wọn kí àwọn mùsùlùmí àní sàlámù aláìkùm wa rahmatullahi wa barakatuh àti kí àwọn ọmọ kìrìsìtẹ́nì náà pé tọ̀ Ọlọ́run náà ni à ń sìn o akí ẹ̀yin ọmọ Jésù náà o pé ẹ ṣé ẹ kú àdúró tì wa lórí ìyá wa Jùwọ́n Quadri ẹ pẹ̀lẹ́ ìyá wa. Yes ma. Níbo ni ìlú tí a ti bí yín? Ìlú tá ti bí mi. Bẹ́ẹ̀ni. Nàìjíríà náà ni. Ibi tá bí àti ìlú bí tẹ́ ti wá ibi tí bàbá àti ìyá yín ti wá. Okay. Dádì mi Oǹdó ni wọ́n. Bọ̀ mọ́mì ọmọ Ìgbò ni wọ́n.